Mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire nílé lóko níbi gbogbo tẹ́ bá ti ń wò wá. Mo ń kí gbogbo ọmọ káàárọ̀ òjíire torí wípé fọ́nrán Yorùbá la fi ń ṣe lórí ìkànnì ìlera pípé yìí. Yorùbá là ń lò torí wípé gbogbo ewétegbò tọ́lọ́run dá sí orílẹ̀ ìpínlẹ̀ Yorùbá gbogbo ẹ̀ pátá ló wà fún ìwòsàn àti ìlera àwọn ọmọ Yorùbá. So ohun tá a máa tẹ̀síwájú nípa rẹ̀ náà ni solution sí solution sí kí nǹkan oṣù obìnrin kó dédé dá. Nǹkan oṣù obìnrin tó kàn dá lójijì tẹ́ni náà ò dẹ̀ tí ì dé menopause tí kì í ṣe pé ó ti yẹ kó dá. Mo ti sọ àwọn nǹkan tó máa ń fà á torí ẹni tó bá mọ ẹni tó bá ti wo fọ́nrán yẹn á lè mọ̀ pé bóyá òun lòun ṣe nǹkan tó fà á yóò lè jáwọ́ nínú nǹkan náà. So lónìí n tí mo fẹ́ wá máa continue lórí ẹ̀ lọ ni solution yìí. Mo ti fún wa lẹ́yọ kan bẹ̀ tẹ́lẹ̀ ní ìbẹ́pẹ dúdú, ṣùgbọ́n torí pé ohun tó bá lágbájá mu ó lè má bá tẹ̀mẹ̀dù lára mu. Lóòótọ́ ewé gbogbo kìkì ògùn nǹkan bí ewé o ìtàkùn o èso o bí 100 wọ́n lè ṣiṣẹ́ fún nǹkan ẹyọ kan, wọ́n dẹ̀ ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì náà pẹ̀lú. Nítorí náà 10 ni mo kó wá lónìí tí ó máa fi yé yín pé tí kan ò bá work fún yín ẹ mú mi, àbí tó bá pé èyí tó bá wà convenient fún yín jù òun lẹ máa ṣe. Kò ní jẹ́ pé àtorí pé mi ìlélẹ̀ ni mi ṣe ṣe lè torí pé mi ìlélẹ̀ ni mi ṣe ṣe lè. Ẹ lè mú èyí tó wà convenient fún yín ní ẹ̀yìn tí nǹkan oṣù yín bá ti dá. Ẹ lè mú èyí tó wà convenient fún yín láti ṣe. Nítorí náà ẹ wá nǹkan fìdílé o torí nínú 10 ìkẹwàá rẹ̀ gangan tí mo fi ṣadélé lórí òǹgàn eégún ńlá tí kẹ́yìn ìgbàlẹ̀ tó ń ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ṣùgbọ́n ẹ ní sùúrù, ẹ farabalẹ̀ torí gbogbo nǹkan tá a fẹ́ sọ lónìí náà ló kú wúlò fún ọmọ ẹ̀dá. So ẹ farabalẹ̀ láti gbọ́ ìkẹwàá tí mo fẹ́ sọ yìí. Nítorí náà ó yá ẹ já tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká máa mú ní kọ́mọ́nkóbó ní kọ̀ọ̀kan. Èkíní tá a máa mú lónìí ni ginger. Gbogbo wa la mọ̀ atalẹ̀ funfun. Ginger yìí ní nǹkan kan nínú tó ń pè ní gingerol. Kíní yìí ó máa ń ran ara lọ́wọ́ pé bóyá tí inflammation bá wà bí nǹkan kan dẹ̀ tún máa ń ṣiṣẹ́ dáadáa fún estrogen nínú ara. Ṣẹ́wárí tí ẹ̀ simple láti lò. Ẹ̀yẹn ṣáà ti rọra mú ginger, bóyá ginger powder o, bóyá ginger tútù, èmi máa ń like raw ginger. Kẹ́kàn rọra gún ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́. Kẹ́ wá mú ginger yẹn, kẹ́ rọra ṣe níbi ginger tea, kẹ́ wá foyín sí, kẹ́ máa mú láàárọ̀, kẹ́ fi tẹ́lẹ̀ kùn láàárọ̀. Tẹ́ bá tún fẹ́ lọ sùn lálẹ́ kẹ́ mú. Kí ginger yẹn má pọ̀ jù o. Ginger tí ò ju bí ẹ̀là ìka kan kékeré báyìí, òun ni kẹ́kàn rọra lò. Ẹ má jẹ́ kó pọ̀ jù. Kó má tún lè disturb. Bí mo ṣe ń sọ lọ gbogbo ọ̀pọ̀ nínú àwọn nǹkan tí máa pè lónìí tí ẹ bá ti lò tí nǹkan oṣù yín bá ti dé ẹ stop ẹ̀. And at the same time majority wọn ò wà fún lóyún o. Bó o bá ti lóyún má dánwò. Àti mú ginger tea àti mú ginger bẹ́yẹn. Lẹ́yìn èyí ẹ jẹ́ ká tún wá wo banga sticks. Kíní kan wà tí àwọn Igbo fi máa ń ṣe banga, wọ́n ń pè ní banga sticks. Banga sticks yẹn ẹ má bínú o, ibi tí mo ti bẹ̀rẹ̀ fọ́nrán yìí lòjò ti bẹ̀rẹ̀ sí ní rọ̀. Ìránṣẹ́ kan kì í sì dí kan lọ́wọ́. Ẹnìkan ò sì lè sọ pé kọ́lọ́run ọba ó má ṣiṣẹ́ ọwọ́ rẹ̀. So bẹ́ẹ̀ bá ń gbọ́ ṣiṣiṣi lẹ́yìn fọ́nrán yìí òjò tó ń rọ̀ ni. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Banga sticks yìí ó ní wọ́n máa ń pè ní African licorice. Àwọn Igbo dẹ̀ pé àwọn ni wọ́n máa ń sábà tà kí wọ́n fi máa ń ṣe banga. Màá send ẹ̀ sí ẹ máa rí gbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí. Banga sticks yìí náà dáa torí ó ní nǹkan tó ń pè ní phytoestrogen tó máa ran estrogen inú obìnrin lọ́wọ́ láti jẹ́ kí nǹkan oṣù wá bó ṣe yẹ kó wá. Ṣùgbọ́n kan tó wà nínú banga sticks yìí ni wípé ẹni tó bá ní ìfúnpá gíga IBP ẹ̀jẹ̀ ríru kò lè lò ó. Ẹ má lò rárá. Tẹ́ bá mọ̀ pé ìfúnpá yín ga ẹ má tẹ̀rí sí banga sticks. Bá a ṣe lo banga sticks ni pé a sè tó bá ti gbé léná fún bíi 30 minutes tó ti tù á gbé sílẹ̀ àjẹ́ kó mi gbóná kó sì wà ní orí bẹ́ẹ̀ kó tù dáadáa. A máa mú ní alẹ́ àtàárọ̀
láàárọ̀ àtàlẹ́ la máa mú bíi short kọ̀ọ̀kan ní mímu tiẹ̀ láàárọ̀ àtàlẹ́ ìyẹn fún Banga-State. Ẹlẹ́ẹ̀kẹta òun ni mo ti yànnàná nípa ẹ̀tẹ́lẹ̀ òun ni ìbẹ́pẹ dúdú kí n tún sọ lẹ́ẹ̀kan ṣe torí pé nínú fọ́nrán eléyìí gbogbo ẹ̀ la fẹ́ tò síbẹ̀. Ìbẹ́pẹ dúdú yìí wà pé ó wà ní pé tẹ́ bá ti bẹ ìbẹ́pẹ yìí ẹ ti ṣan ara ẹ̀ kẹ́ tó bẹ́ o torí pé ọ̀bẹ lè gbé nǹkan tó wọnú ara ẹ̀ torí nǹkan ó lè absorb nǹkan. Ẹ ṣan ìbẹ́pẹ dúdú yìí dáadáa, ẹ ṣan ọ̀bẹ náà dáadáa, ẹ wá rọra bẹ́, kì í ṣe pé dandan kẹ́ bẹ gbogbo green yẹn tán, ẹ ṣáà rọra bẹ́ pé kí green yẹn kọ̀ kúrò lára ẹ̀ ni. Kẹ́ wá gé sí kéékèèké, kẹ́ wá omi tó ṣe é mu kẹ́ fi ṣàn. Lẹ́yìn èyí omi tó ṣe é mu náà kẹ́ wá fi soak kẹ́ gbé sínú ibi kan tó mọ́ bóyá inú stainless steel tó mọ́ tó dé dáadáa kẹ́ gbé sínú ẹ̀. Tẹ́ bá ti wá gbé sínú ẹ̀ kẹ́ fi sílẹ̀ fún bíi 24 hours. Lẹ́yìn èyí ẹ lè wá máa mú, lẹ́yìn ẹ lè gbé sínú fridge àárọ̀ àtàlẹ́ náà ni àfikọ́ ìtòkè àárọ̀ àtàlẹ́ ìyẹn fún ìbẹ́pẹ dúdú. Èmi tún ní turmeric àtàlẹ̀ pupa. Iṣẹ́ tí turmeric ń ṣe kì í ṣe iṣẹ́ kékeré, almighty spice ní bẹ́ẹ̀ ṣe ń wò yẹn. So òun wá ní nǹkan kan nínú tó ń pè ní kọ̀ǹkọ́mì tí ó jẹ́ pé ó ń ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Tó bá yẹ gbogbo nǹkan kùdìẹ̀kudiẹ tó lè wà nínú obìnrin tó lè fẹ́ jẹ́ pọ̀ ló ń ṣe ìdíwọ́ tí nǹkan oṣù ṣe wá tààrà ó máa tètè lọ síbẹ̀. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe máa lo turmeric yẹn fún mi rè? Ẹ̀yẹn ṣàrọ̀ra gún àbí kẹ́ grate ẹ̀ tó bá dẹ̀ jẹ́ powder ẹ̀ náà lẹ́rí sókè. Ẹ̀yẹn ṣàrọ̀ra fi sínú ẹ dilute ẹ̀ pẹ̀lú omi gbígbóná kẹ́ wá bu mix kẹ́ fi honey sí. Fún àǹfààní ẹ̀yin tẹ́ wà lókè òkun ṣe mọ̀ pé mílìkì original gangan èmi máa ń rí tó wá látara màálù direct warm it. Tẹ́ bá ti warm ẹ̀ kẹ́ wá mix ẹ̀ mọ́ turmeric yẹn whether the powder or the grated or the pounded one or the fresh one kẹ́ mix ẹ̀ mọ́ kẹ́ wá fi honey sweet ẹ̀. Eléyìí náà wà fún mímu ní àárọ̀ àtàlẹ́. Ẹ lè mú kọ́ọ̀pù kan very good àárọ̀ àtàlẹ́ torí bó ṣe ń lọ sínú àgọ́ ara yín kì í ṣe pé nǹkan oṣù yín ní ìkan tó máa tètè jẹ́ kí ó wá nírọ̀rùn, ó máa tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní sí àgọ́ ara yín. Tẹ́ bá ti wá lo eléyìí náà tí nǹkan oṣù yẹn bá ti dé ẹ stop ẹ̀. Ẹ lè má lo turmeric yẹn àtàlẹ̀ pupa yẹn lọ́nà míì rè ṣùgbọ́n ní combination yẹn àti bẹ́ẹ̀ ṣe ń lo yẹn ẹ dá dúró tí nǹkan oṣù bá ti dé ó ti dé náà nìyẹn. Ṣùgbọ́n tó bá tún wá di bí oṣù kejì tí nǹkan oṣù yẹn tún lọ ẹ tún lò ẹ lè tún lo gbogbo àwọn nǹkan yìí ní concurrently kan rọ̀ fún oṣù mẹ́ta títí tí period yẹn á fi stabilize tó fi ní need kẹ́ lo nǹkan kan sí mọ́ títí tí nǹkan oṣù yẹn á fi máa lọ déédéé bó ṣe yẹ kó lọ. Tó mò ń bọ̀ ná a ti sọ 4 báyìí àbí ó kù 6 mò ń bọ̀ wá. Tó ẹ káàbọ̀ padà. Báyìí ẹ jẹ́ ká tún wá máa bọ́ sí abala kejì ká tún wá mú àwọn tó kù. A ti sọ 4 lẹ́ẹ̀kan rẹ̀. A wá bẹ̀rẹ̀ sí ní yànnàná àwọn tó kù lè sí. Ìkarùn-ún ni apple cider vinegar. Mo mọ̀ pé gbogbo alamọ vinegar apple cider. Ó máa ń wà nínú ìgò ṣùgbọ́n organic ẹ̀ ní kẹ́ wá o, organic apple cider. Ìyẹn ó simple. Ẹ ṣáà ra mix omi tó lọ́wọ́rọ́ wọn bí omi gbóná kẹ́ foyín sweeten ẹ̀ kẹ́ máa mú àárọ̀ first thing láàárọ̀ very first thing kẹ́ máa kọ́kọ́ mú láàárọ̀ kẹ́ mú láàárọ̀ lẹ́yìn yẹn kẹ́ mú lálẹ́ bẹ́ẹ̀ ṣe máa lò yẹn nìyẹn. Half a cup sókè bí àbí tí kọ̀ọ̀kan kí mug kan má pọ̀ fún mi. I don't know the size of mug yìí but the regular tea cup yẹn ẹyọ kan láàárọ̀ ẹyọ kan lálẹ́ ìyẹn ni ti apple cider. Another one ni aloe vera gel. Aloe vera gel dá gidi gan fára because ó máa regulate hormones ara obìnrin. Á jẹ́ kó balance ó pẹ̀lú nǹkan tí ó máa ń ran obìnrin lọ́wọ́ láti balance hormone yẹn. Òun náà tí nǹkan oṣù bá ti dé ẹ gbọ́dọ̀ lò ó. Àti pé kì í ṣe gbogbo aloe vera tẹ́ ẹ̀ rí lẹ́gbẹ̀ẹ́ ilé tí wọ́n gbìn sínú plant kiri yẹn kì í ṣe gbogbo wọn lẹ́kọ̀ọ́ lè lọ́ máa fàtú kẹ́ máa gé níwájú gé lẹ́yìn kẹ́ máa yọ jẹ́ ilẹ̀ lò.
kì í ṣe gbogbo ẹ̀ ló kúkú wà edible, kò dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ fún nǹkan tí mo sọ. So tẹ bá fẹ́ mọ èwo ló jẹ́ èwo ló dáa jù, ẹ kàn sí mi, màá yànnàná ẹ̀, màá ṣàlàyé ẹ̀ fún yín. A ti sọ yẹn nìyẹn. Lẹ́yìn èyí ni fennel àti fenugreek. Fennel yẹn tó fenugreek, fennel ni pẹlẹbẹ kan báyìí, fenugreek yẹn bí yellowish báyìí. Màá fàwòrán ẹ̀ náà sójú fọ́nrán. Ẹ gún méjèèjì, tẹ bá ti gún àbí tẹ bá ní blender, ẹ blend ẹ̀ ní powder, ẹ jẹ́ kó ti wà blended ní powder. Ẹ wá ara máa infuse ẹ̀ bí ìgbà tẹ fẹ́ ṣe tea. Ẹ gún mixture méjèèjì yẹn, same quantity ní kẹ́ ṣe fún méjèèjì. Mixture yẹn kẹ́kọ̀ọ́ ra bù sínú omi gbígbóná, omi tó gbóná ni o, ìṣe omi lílọ́wọ́rọ́, omi tó ti hó dáadáa. Ẹ bu òun sínú teacup yín, kẹ́ wá mú omi gbígbóná, kẹ́ dà sí, kẹ́ dé, kẹ́ jẹ́ kó infuse fún bíi 5 minutes. Lẹ́yìn èyí kẹ́ sẹ́ ìsàlẹ̀ ẹ̀ jáde ń bẹ̀. Tẹ́ bá dẹ̀ máa ń tẹ́ bá mú mọ kò ṣe yàn léṣe, kò ṣe nǹkan kan fún yàn. Kẹ́ wá fi honey kẹ́ fi sweeten ẹ̀, ẹ̀yìn náà tún dáadáa. Ṣe rí pé ọ̀nà míì tún nìyẹn, mẹ́ta míì la tún ti sọ yẹn, ó ti di méje báyìí àbí ó ti di méje. Ìkẹjọ ni pineapple. Ọ̀pọ̀ èbó pineapple yìí ní kinní kan nínú tí wọ́n ń pè ní bromelain. Ó máa ń ran ẹ̀jẹ̀ lọ́wọ́ láti flow dáadáa nínú ara. So ẹni tó bá jẹ́ pé nǹkan oṣù tiẹ̀ tí ò wá déédé, nǹkan tó ń relate mọ́ bíi kẹ́jẹ̀ ò flow ló fà á. Ṣé ẹ mọ̀ pé yẹn máa ṣiṣẹ́ fún un? Ó máa wá jẹ́ kí ẹ̀jẹ̀ flow dáadáa. Ó máa ń ran both the white and the red blood cells lọ́wọ́, and at the same time ó máa ń jẹ́ kí ilé ọmọ ó ṣe gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀, kí ẹ̀jẹ̀ ó lè wá lásìkò tó yẹ kó wá. Ṣé ti bẹ́ẹ̀ yẹn? Pineapple ó dáa fún jíjẹ. Gbọ́dọ̀ mo kò ní ìdí kí n kọ yín wọ́n ṣe ń jẹ pineapple, ẹ ṣáà ti mọ̀. Ẹ kàn wá sizable pineapple kẹ́ máa jẹ dáadáa lóòrèkóòrè. Ìyẹn ni ti pineapple. So lẹ́yìn èyí ni castor oil. Ṣé rí ti castor oil yìí process àwa mú ní kọ̀ọ̀kan báyìí. Ẹ mọ̀ gbogbo alamọ castor oil tí wọ́n máa ń tà ní chemist, táwọn olóyún máa ń lò tó bá ti fẹ́ bímọ ní nǹkan kan. Ṣé wá mú castor oil yìí, ẹ wá ẹ tú sínú ike bóyá bí ìgò méjì, ẹ tú sínú ike kan àbí stainless kan, ẹ tú sí. Tẹ́ bá ti wá tú sí, ẹ wá towel kékeré bíi face towel tó tì dáadáa, àwọn tó tára ẹ gbà nǹkan. Ẹ wá kì í bọnú oil yẹn, kẹ́ soak ẹ̀. Ṣé rí ó máa ń da kéèyàn ṣe kíní ní alẹ́ tàbí àárọ̀ àbí ìgbà tẹ́ mọ̀ pé nǹkan kan ò ní yọ yín lẹ́nu. Ṣùgbọ́n kẹ́ tó ṣe, tó bá jẹ́ pé orí couch yín lẹ fẹ́ sùn sí, ẹ tẹ́ aṣọ sí, ẹ lè wá Macintosh kíní nylon yẹn kẹ́ tẹ́lé, tẹ́ bá ti tẹ́ ẹ̀ sílẹ̀ kẹ́ wá tẹ́ aṣọ sí. So towel yín yẹn ẹ soak ẹ̀ sínú oil castor oil, kẹ́ wá fún excess yẹn jáde, kẹ́ fún pa o. Oil yẹn máa wà ń bẹ̀bọ̀, kẹ́ fún excess oil yẹn jáde tó dà pọ̀ ní kí púpọ̀. Ẹ wá mú towel yẹn, kẹ́ tó wà tó ti soak sínú castor oil, ẹ gbé sí ìsàlẹ̀ fún ní déédéé tòsí ibi ilé ọmọ, kì í ṣe orí ìdodo ọmọ ní ẹ gbé sí o, ìsàlẹ̀ ibi tó tún mójú ara yẹn níbi waist nísàlẹ̀ ẹ gbé sí. Kẹ́ wá mú aṣọ, kẹ́ wá mú bóyá bíi nylon, kẹ́ fi wrap mọ́ ara yín so that kò ní lè, how am I gonna say it? Kò ní lè soak mọ́ gbogbo ibẹ̀ yẹn. Kẹ́ wá mú hot water bag, ẹ mọ̀ hot water bag, rọ́bà tá a máa ń rọ omi gbóná sí yẹn. Kẹ́ wá gbé sórí ikùn yín yẹn. Ṣé ẹ mọ̀ pé kì í ṣe ikùn yẹn lẹ gbé sí direct, towel sì wà ń bẹ̀. Kẹ́ wá gbé òun lé orí towel yẹn. Kẹ́ wá fi sílẹ̀ ń bẹ̀ fún between 45 minutes to 1 hour. Kẹ́ fi sílẹ̀ ń bẹ̀. Ó máa sun gbogbo nǹkan tó wà ń bẹ̀ yẹn. Ó máa jẹ́ kí inú yẹn kó kóra jọ ní kíákíá. Ó máa jẹ́ kó kóra jọ kíákíá. Eléyìí ẹ lè ṣe ju ẹ ṣe láàárín ìjọ kan sí ìjọ méje. Ẹ rí i pé nǹkan oṣù yẹn á ti tètè wá. Ti castor oil yẹn. Ìkẹsàn-án nìyẹn o. A wá dórí ògúnná gbòǹgbò tí dátọ́ lẹ́nu ògún. Gbogbo nìṣe leléyìí, wọ́n ti ṣe papọ̀. Infection ni o, ó máa ṣiṣẹ́ fún. Nǹkan oṣù ò wá dáadáa ni o, ó máa ṣiṣẹ́ fún. Àìmọye obìnrin tó jẹ́ pé nǹkan oṣù wọn tó tẹ́lómi ti gbàgbé ẹ̀, àìmọye testimonials pọ̀ dáadáa
tí nǹkan oṣù obìnrin tó ti gbàgbé ẹ̀ tó pàpà tún wá, ó wà ńbẹ̀. Ìfúnpá gíga ó ṣèrànlọ́wọ́. Àwọn onítọ̀ ṣúgà, ó máa drop ìtọ̀ ṣúgà yẹn wálẹ̀. Ulcer ó ń ṣiṣẹ́ fún, torí wípé wọ́n ti kó oríṣiríṣi nǹkan papọ̀ láti fi ṣe egbòogi tí mò ń sọ yìí, òun rèé. Orúkọ tiẹ̀ ni ginger. Bóyá náà yóò jẹ́ rí dáadáa torí níbi tójò ti ń rọ̀ wọ́n ti gbéná lọ, a dẹ̀ tíì ríbi lọ. Òun leléyìí o. Ginger herbal extract ló ń jẹ́, òun ni ògbóná gbòǹgbò tí dátọ́ lẹ́nu. Ike ńlá rèé, ó tún ní ike kékeré. Ṣé rí ọ̀pọ̀ ẹ̀rí àti ìròyìn ayọ̀ ló ti jáde lórí ginger herbal extract ẹ̀wọ̀n. Tẹ bá rí gbélé èmi fẹ́lẹ́fẹ́lẹ́, èmi fúnra mi mò ń lò ó, èmi ò lè má lò ó. Bí gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ náà, àárọ̀ àtàlẹ́ ni 30 ml péré ni bí half shot yẹn. Ike ọmọ ilé yìí mẹ́ta, ike ọmọ rí ẹ̀yìn mẹ́ta. Ṣe rí pé ṣíṣí lélẹ̀ wà mẹ́ta láàárọ̀ àti lálẹ́. Ẹ̀yìn ń ro mí ni o, arthritis ni o, even ó ti ṣiṣẹ́ fún àwọn obìnrin tí wọ́n ní ìdádúró tí wọ́n tètè rọ́mọ bí. Gbogbo àwọn tó ní túbú wọn blọọkì ẹgbẹ́ ó ti ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀. Lẹ́yìn fọ́nrán yìí, màá máa ju àwọn testimonials lóríṣiríṣi táwọn èèyàn ti ṣe lórí ginger herbal extract. Ṣẹ́rí ẹ wò, kò ṣeé má ní ni o. Àbẹ́ẹ̀gbọ́ ṣẹ́rí báyìí, kò ṣeé má ní ni ginger. Ṣẹ wá rí fún bó ṣe wà fún oríṣiríṣi àìlera tó jẹ́ solution. Torí wípé àwa jẹ́ onímọ̀ ewétegbò, a tún wá ní àwọn nǹkan tá a máa sọ pé tẹ bá ti ń lò báyìí fún àìsàn báyìí, ẹ fi nǹkan báyìí tẹ bá wá fẹ́ rà á. Torí wípé fún ìwòsàn ọ̀pọ̀ ènìyàn làwa wà fún, kì í ṣe pé torí pé a fẹ́ pawó rẹpẹtẹ lórí kíni. Ṣùgbọ́n kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire, gbogbo ènìyàn tó ní ẹ̀mí nínú tọ́lọ́run dá, kí gbogbo wọn wà ní ìlera pípé. Ó ní nǹkan tó jà wá lógun. Nítorí náà tẹ bá fẹ́ rà á, a lè bá yín ṣe ní tó jẹ́ pé kò ní dàbí pé ẹ rà láti company gangan, tí ó jẹ́ kó máa wà ní ẹ̀dínwó dáadáa. A bá yín ṣe bẹ́ẹ̀. tó kò ní jù báyìí lọ lórí ìlera pípé lónìí. Ẹ̀yin obìnrin, for now ibi tá a máa fi àdàgbà àwọn solution fún nǹkan oṣù tó déédéé dúró, ibi tá a máa padà bá ẹ̀rọ sí. Àwọn solution pọ̀ fún o tó jẹ́ títẹ̀wé tó jẹ́ pé ní títẹ̀wé tó gbé ó tó 20, ṣùgbọ́n àwọn tó jẹ́ pé mo mọ̀ pé ó wà lárọ̀ọ́wọ́tó, tó wà lórílẹ̀‐èdè, tó wà nílẹ̀ Yorùbá, wọn ni mo sáré kó jọ tí mo ṣàlàyé ẹ̀ fún wa yìí. Tẹ bá wá ní ẹni tó bá ní ìbéèrè kan tàbí èmi, ẹ tẹ̀ sísàlẹ̀ nínú comment section kẹ́ béèrè ìbéèrè yín. Tó bá jẹ́ pé ìbéèrè yìí kò tiẹ̀ ní ṣe pẹ̀lú nǹkan tá a treat, jẹ́ pé lórí àìsàn mìíràn àbí àìlera mìíràn ni, ẹ fi ṣẹwọ́ sí wa. A ṣe fọ́nrán tá a fi sọ nǹkan tẹ́ lò tí ara yín ó fi le, tí ìlera yín ó fi pé, tí ìlera pípé tó fi máa jẹ́ tiyín padà, tọkàn ó fi balẹ̀. Tó a ní ṣàìsàn, bẹ́ẹ̀ láìsàn ò ní ṣe wá. Ọlọ́run ò ní jẹ́ arógun àìsàn sì ní gbẹ̀mí wa. Kò ní jù báyìí lọ. Ó dìgbà kan ná. Ẹ jẹun tó dáa o, ẹ mu omi tó mọ́, ẹ gbé ní àyíká tó mọ́ kí ìlera wa kó lè bàa pé bó ṣe yẹ. Ó dìgbà kan ná. Ire.